gbogbo ọmọ Nàìjíríà tó pàdánù owó wọn síbi okòòwò CBEX ẹ máa bọ̀ wá ọ́fíìsì tìlú Ìbàdàn àti ti Èkó àjọ EFCC ló kéde bẹ́ẹ̀. Àjọ EFCC tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ti ránṣẹ́ pé àwọn ọmọ Nàìjíríà tí wọ́n pàdánù ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù owó sínú okòòwò CBEX láti yọjú sí ọ́fíìsì àjọ náà tó wà nílùú Ìbàdàn àti Èkó. Àjọ EFCC ránṣẹ́ pé àwọn èèyàn ọ̀hún láti ṣe ìrànwọ́ fún iṣẹ́ ìwádìí tí àjọ náà ń ṣe lọ́wọ́ lórí bí owó tí wọ́n fi dókòwò ṣe wọgbó. Agbẹnusọ àjọ EFCC Délé Oyèwálé ló fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó fi síta lópin ọ̀sẹ̀ yìí. Nínú àtẹ̀jáde náà ni Oyèwálé ti sọ pé àjọ EFCC ṣe ẹjọ́ afurasí mẹ́ta Adéfowórà Ọlánìpẹ̀kun, Òtòrúdò Àwẹ́rùsù àti Ìrìnṣùkúwèbùkà lọ́wọ́ lórí ẹ̀sùn wípé wọ́n kópa nínú okòòwò CBEX tí ọ̀pọ̀ ọmọ Nàìjíríà pàdánù owó gọbọi sínú rẹ̀. Gẹ́gẹ́ bí EFCC ti ṣe ṣàlàyé, àwọn èèyàn tó ṣagbátẹrù CBEX tan ọ̀pọ̀ ọmọ Nàìjíríà láti dókòwò pẹ̀lú ìdánilójú pé wọn yóò rí èrè gọbọi. EFCC ní lẹ́yìn tí wọ́n dókòwò tán pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù ní owó wọn wọgbó tí wọn kò sì rí nǹkan kan mọ́, àti èrè àti ojú owó wọn ò rí kankan bẹ́ẹ̀ o. Kẹ́lẹ́dùmarè má jẹ́ ká ṣòwò sọ́ọ̀tì. Ìdí nìyí tí EFCC fi ń ké pe àwọn èèyàn táwọn tó ṣagbátẹrù CBEX rọ láti kówó lé CBEX lórí nínú Èkó àti Ìbàdàn kí wọ́n lè ran EFCC lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ ìwádìí tó ń lọ lọ́wọ́. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimat ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìkànnì jígí alára. Jígí alára. Jígí alára. Jígí alára. Ìkànnì jígí alára 24 bàbá gbogbo